Akójúmọ́ akójúmọ́ akójúmọ́mọ́ ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire a kí wa wípé abáríkà ọdún ayabo lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Bí ẹ bá ṣe ń wọlé ẹ bá wa pín, kó kan ará ilé kó kan ará oko. A ṣe ládùúrà pé ọdún yìí máa jẹ́ ọdún tí à ń ṣe á jẹ́ ọdún ayọ̀, ọdún ìgbéga. Ọdún yìí á bíire fún wa o, á bíjó fún wa, bẹ́ẹ̀ ni á bí ayọ̀ fún wa. Ohun mèremère, ohun ayọ̀, ohun ìdùnnú á fi lé ẹnì kọ̀ọ̀kan wá ṣe ibùgbé o. A kí wa lẹ́ẹ̀kan sí pé akójúmọ́. Bí ẹ ti ń wọlé ẹ bá wa pín lógúnlógún, ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ share, ẹ bá wa share. Nítorí ohun tí à ń rí lọ́wọ́lọ́wọ́ ó dàbẹ́ ni pé ọsàn ó fẹ́ so dúndùn náà nínú àwọn ìlú wa, ṣùgbọ́n a sì náwọn ìbéèrè náà tá a máa béèrè lọ́wọ́ ara wa. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Tí a bá wọlé olórí ilé lákọ́kọ́ ń kí, mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí wípé wọ́n báríkà ọdún o. Mo gbà ládùúrà pé wọ́n máa mú ọdún ayọ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ọdún ìyá 2026 tí ń bẹ níwájú yìí ó máa jẹ́ ọdún ayọ̀, ọdún ìgbéga fún ẹ̀yin àti ẹbí yín pátápátá. Bẹ́ẹ̀ ni mo kí olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí bàbá wípé wọ́n kó àdúró tiwa, wọ́n kókó lè dá. Ìjà tí ẹ gbé dání, mo gbà ládùúrà pé ẹ ní fọmọ já o, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà já. Gbogbo nǹkan ìní yín ẹ ní fi já o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Mo kí yín sà, ẹ kó àdúró tiwa. Bẹ́ẹ̀ ni mo wá ti ara bẹ́ẹ̀ mú kí bàbá wa dáadáa, bàbá Adébánjí Akíntóyè Emeritus. Ẹ kókó lè dá bàbá. Ẹ ní lùgbàdì àìsàn. Ẹ ti dàgbà báyìí. Mo gbà ládùúrà pé ẹ máa dàgbà ju àwọn ará òwúrọ̀ lọ lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Mo gbà ládùúrà pé ọwọ́ yín méjèèjì báyìí lẹ máa fi gba ẹ̀tọ́ yín. Ọwọ́ yín méjèèjì báyìí lágbára Ọlọ́run, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Bàbá Akíntóyè, ẹ máa fi kó wa délẹ̀ lérí o. Ẹ ní lùgbàdì àìsàn o. Ẹ ti wá dàgbà báyìí, ẹ máa túbọ̀ dàgbà sí. Ní gbogbo ilé tí ẹ máa lò lọ́jọ́ ayé yín, ẹ ní fọwọ́ yín méjèèjì ẹ ní fi gbọ́mọ sí. Ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ni mo bọ́ sí orí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, olólùfẹ́ ajìjàgbara tí ẹ dúró tán fún ìran ọmọ káàárọ̀ oòjíire, fún ìran ọmọ ládéládé, lóyèlóyè. A kí yín pé abáríkà ọdún ayabo fún ẹnì kọ̀ọ̀kan wa o. Mo gbà ládùúrà pé èyí tó kù tọ́dún yóò fi parí ẹ ní lùgbàdì àìsàn, ẹ ní rí wàhálà,
ẹ ní kó sọ́wọ́ panipani, ẹ ní kó sọ́wọ́ adánilórí o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àjíǹde ara báyìí. Yóò máa jẹ́ ti gbogbo yín o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní sílẹ̀ tẹ o. Ọdún tuntun tí a wá ń wò wájú yìí, àjọ máa débẹ̀ ni. Àjọ máa délẹ̀ ni. Àjọ máa débẹ̀ ni lágbára àṣẹ wọn tó nílẹ̀ o. Mi ò ní wá yín tì o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀ ní wá wa tì. Àwa là á máa wá, ẹ̀yin náà là á sì máa bá lọ́la àwọn tó nílẹ̀ o. A kí yín pé a kú ọdún o, a kú ìyèdún. Ààlà ọdún jáláyọ̀ àti àlàáfíà o. A ní rí wàhálà o. Ká tó wọnú agbami ètò náà lọ, a bẹ̀ yín àròyìn ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ bá wa share. Ẹ bá wa share. Ẹ jẹ́ kó kan ará ilé, ẹ jẹ́ kó kan ará oko. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí a rí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi máa sọ bẹ́ẹ̀, màá ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n a sì ní àwọn ìbéèrè tá a máa béèrè lọ́wọ́ ara wa. A sì ní àwọn ìbéèrè tó pé pẹ̀lú strike tí àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n wá ṣe, tí wọ́n bẹ̀rẹ̀ ní Nàìjíríà láti àná, tó bá bí èso rere fún orílẹ̀-èdè Nàìjíríà, ṣé èso rere tó fẹ́ bí yẹn, ǹjẹ́ ó lè kúkú fi ẹ̀ẹ̀kan náà kó fi kó wa kúrò lóko ẹrú, àwa tá jẹ́ ìran ọmọ Yorùbá tí a wà nínú ẹ̀, tí gbogbo wa mọ̀ pé ipá ni wọ́n fi so wá papọ̀, tí a mọ̀ pé Nàìjíríà ò kì í ṣe ẹyọ kan. Kí ni ká máa retí? Kí ni ìrètí àwa ọmọ káàárọ̀ òjíire pẹ̀lú ohun tí ìjọba Amẹ́ríkà wá sí Nàìjíríà wá ṣe? Àwọn kan wá tiẹ̀ máa bí mí, àwọn kan á máa sọ fún mi, wá ní pé kí n tiẹ̀ jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ bá wọn ṣe yẹn ná, kọ́ wọn tiẹ̀ kọ́kọ́ wà lálàáfíà. Ó dáa náà bẹ́ẹ̀ ṣe ń ro yẹn náà dáa. Ṣùgbọ́n àbá tún wá rò ó ní ìlànà kejì. Kí ló dé tí ìjọba àgbáyé tí wọn lè kúkú fi ẹ̀ẹ̀kan náà kí wọ́n kú fi bá wa tú ìgbéyàwó wa kiri, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lọ́ nífẹ̀ẹ́ Nàìjíríà tó yẹn, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ìfẹ́ wa ni wọ́n ní, tí wọ́n fi fẹ́ wá gbèjà wa, tí òun ṣe pé nǹkan mi wà lẹ́yìn ẹ̀, tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wa, ṣebí gbogbo wọn ló mọ̀ wípé ìgbéyàwó tipátipá ni wọ́n ṣe lé wa lórí. Ṣebí gbogbo àwọn ìjọba àgbáyé náà ni bàbá Akíntóyè ti kọ lẹ́tà sí láláìlóye ìgbà. Kódà bàbá ti ṣe débi pé wọ́n ti recognize àwa tá jẹ́ ìran ọmọ aládé ní UNPO, tí
tí n bá ní parọ́ ó dà pé nọ́mbà 45 la wà nínú ìṣọ̀kan àjọ àgbáyé. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká bira wa. After tí àwọn tí a pè ní ìjọba Amẹ́ríkà tí wọ́n bá wa ṣe gbogbo nǹkan wọ̀nyí tán, kí nìdí? Ẹja sọ bí lè, ǹjẹ́ ó ṣeé ṣe? Ṣé ó ṣeé ṣe kí ìjọba Amẹ́ríkà kan tú ìgbéyàwó tó so Nàìjíríà papọ̀ kan tú ká? Which is tó máa jẹ́, tí ìbá jẹ́ the best thing fún wa, tí tèmi bá fi máa yin ìjọba Amẹ́ríkà. Tèmi bá fi ní àǹfààní láti máa yin ìjọba Amẹ́ríkà. Ṣùgbọ́n ní tèmi o, ní tèmi láì ṣe pé wọ́n tú ìgbéyàwó tó so Nàìjíríà papọ̀, láì ṣe pé wọ́n tú ká, tí wọ́n fún wa ní òmìnira tiwa, tí wọ́n pín Nàìjíríà bó ṣe wà before 1914, èmi ò ní bá yín gbé oríyìn kankan fún ìjọba Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni, mi ò ní bá yín gbé oríyìn kankan fún ìjọba Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni, ohun tí ẹ bá rí ẹ wí, ohun tí ẹ bá rí kẹ́ sọ. Ní tèmi láì ṣe wípé wọ́n ní Yorùbá o, ó yá máa lọ títí yín, Ìgbò dólí ìlú títí ẹ, Haúsá dólí ìlú tí yín, láì ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀, èmi ò ní bá yín gbé oríyìn kankan fún wọn. Ohun tí àwa sì dúró lé lórí ni àwa dúró lé lórí. Ohun tí àwa gùn lé lórí ni wípé à ń fẹ́ òmìnira fún ọmọ káàárọ̀ oòjíire. Ẹ má bínú sí wa, àwọn ọmọ Oòduà ló fẹ́ máa disturb wa. Iṣẹ́ tá a dẹ̀ gbà náà nìyẹn, torí tiwọn náà la ṣe ń béèrè fún òmìnira òun. Kó má di pé ohun tí ojú tàwa náà ti rí nínú ìlú òun, kó má di pé ojú tàwọn náà tún máa rí. So a kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lẹ́ẹ̀kan sí pé àkójúmọ́ mọ́ ojúmọ́ rí mọ́ wa lẹ́nu, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga o. Gẹ́gẹ́ bí ìbéèrè mi tí mo sì ń béèrè lọ ni wípé ṣé lẹ́yìn ìgbà tí arákùnrin ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, President Donald Trump, lẹ́yìn ìgbà tí ó bá fáìtì tẹ́rọ́rìsì tán ní Nàìjíríà,
torí gbogbo wọn mọ̀ wípé Nàìjíríà kì í ṣe ẹyọ kan. Ṣé wọ́n máa fún wa ní òmìnira tiwa, ohun tí à ń fẹ́, ṣé wọ́n máa ṣe? Ǹjẹ́ ṣé wọ́n máa jẹ́ kó ṣeé ṣe? Ohun tí èmi ń béèrè nìyẹn o. Ṣùgbọ́n mo rí pé àkọ́tẹ̀ ṣì wà lórí program pẹ̀lú wa ni. Tí ẹ bá wa sọ anything. Ẹ fi èròǹgbà yín sí comment section náà. Nítorí pé èmi ti sọ ohun tó jẹ èmi lógún nínú gbogbo nǹkan tó wà nílẹ̀. Kò dẹ̀ sí nǹkan kan tó jẹ èmi lógún ju wípé à ń fẹ́ òmìnira fún ilẹ̀ káàárọ̀ òjíire. Kí wọ́n bá wa dá a padà bí ó ṣe wà before 1914, kí wọ́n tó ṣe ìgbéyàwó àpàpàǹdodo, ìgbéyàwó tipátipá, kí wọ́n tó ṣe lé wa lórí. Kí wọ́n bá wa dá padà síbẹ̀. Torí pé tí Donald Trump wá bá wa fight terrorist nínú Nàìjíríà, ǹjẹ́ ìyà tí ìjọba gan fi ń jẹ ará ìlú, ṣé Donald Trump náà la fight yẹn? That is the question. Ṣé Donald Trump náà ló máa bá wa fight yẹn? Ẹ já bíra wa. Torí pé ọ̀rọ̀ wa ṣì ń dàbẹ́ ni pé àti mọ̀ nǹkan tá à ń ṣe. Lójú tèmi o, ọ̀rọ̀ wa ṣì ń dàbẹ́ ni pé àti mọ̀ nǹkan tá à ń ṣe. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Inú mi dùn wípé wọ́n ti ẹ̀ gbé ìgbésẹ̀ kan. Nítorí pé mo ò tiẹ̀ gbà wọ́n gbọ́ pé wọ́n máa wá tẹ́lẹ̀. Mi ò gbà wọ́n gbọ́. Mi ò gbà wọ́n gbọ́. Ẹ ṣé gan ni bàbá wa Rotimi Emmanuel. Ẹ ṣeun. Wọ́n á gbà ládùúrà pé Ọlọ́run á mú wa délẹ̀ lérí òun láyọ̀ àti àlàáfíà. Ǹjẹ́ àwọn àwọn ọba kan táwọn gan ti da bandit sílẹ̀ Yorùbá, ṣé Donald Trump náà bá wa fight yẹn? Torí pé gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí pé àwọn ọba kan wọ́n ti da ògbólógbò terrorist ni wọ́n, ògbólógbò bandit ni àwọn ọba kan báyìí nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ògbólógbò bandit òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba. Ká lè mọ̀ wípé ohun tí Donald Trump ń ṣe yìí, ìyẹn ò tí jẹ́ òpin o. Ẹ bá wa share ètò, ẹ bá wa share. Mo gbà ládùúrà pé ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Gbogbo wa lájọ máa wọ ọdún tuntun láyọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ ni. A dẹ̀ máa délẹ̀ lérí. Bó ti wù kọ́ta gbógun tó, bó ti wù kó le tó, àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ sí orí ètò. Gẹ́gẹ́ bí èmi ṣe ń sọ, èròǹgbà tèmi, èmi ti sọ síta o. Mo dẹ̀ rí pé bàbá wa Mr. Rotimi Emmanuel, mo rí pé àwọn nìkan náà ló sì fi èròǹgbà tiwọn sí comment section. Ṣé lọ́dọ̀ tí
tí Donald Trump wá bá yín fáìtì tẹ́rọ́rìsì tán ní Nàìjíríà, ṣé wọ́n Nàìjíríà yẹn náà lẹ ṣì ń bá lọ, tàbí kán kúkú bá wa pín gbogbo ẹ̀, kán bá wa pín, kán dá padà sí bí a ṣe wà ní before 1914 kán tó so wá papọ̀. Ǹjẹ́ Donald Trump, ǹjẹ́ ó tiẹ̀ máa ṣe nǹkan kan gan lérí ìgbéyàwó wa tó ti expire láti 2014 tí ò sí anybody wọn tó sọ anything pa ẹ̀? Bàbá Akíntóyè ti kọ lẹ́tà. Ó kéré báyìí lílùú tí bàbá Akíntóyè ò ti kọ lẹ́tà sí. Níbo ni ìjọba Amẹ́ríkà lajú kalẹ̀? Níbo lọ́n lajú sí? Ìbéèrè mi láàárọ̀ ẹ̀ ni pé ṣé tí wọ́n bá bá wa fáìtì ọ̀rọ̀ báńdíìtì tán, ṣé ó máa ran ọmọ káàárọ̀ òjíire lọ́wọ́? Tàbí tí wọ́n bá ju àdá sókè nígbà ìgbà, ṣé ibi pẹlẹbẹ náà ló sì fẹ́ fi lélẹ̀? Àpòjúmọ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ tèmi o, Yorùbá nation is a goal, no going back ni. À ń fẹ́ àsíá orílẹ̀-èdè tiwa nílẹ̀ káàárọ̀ òjíire. Àbá Fúlàní ṣe mọ́, no retreat, no surrender. Gẹ́gẹ́ bí àwa ṣe máa ń sọ fún yín, ìkànnì ni ẹ ti máa gbọ́ òdodo ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, ìkànnì dẹ̀ ni the last man standing fún ìrìn àjò tí a gbé dání. The last man standing, bó ti wù ohun tí ì bá wù ká máa dojúkọ. Ó ṣì ń rí bẹ́ẹ̀ ni, nítorí pé wọn ò ní sin pẹ̀lú kinní kan oníbọn Yorùbá ṣe máa ń pòwò yẹn, má bínú mi ò mọ̀ pé pa. Ó ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni, wọn ò ní sin mọ́ kinní kan. A máa délẹ̀ lérí. Ìrìn àjò yẹn ó lè fẹ́ lọ́wọ́n ẹ̀rín kan, gẹ́gẹ́ bí Ifá yẹn ṣe sọ. Ifá yẹn sọ wípé wọ́n máa ń wá kó sún wa, wípé gbogbo ìgbésẹ̀ wọ́n máa gbé láti pé kó lè sún wa, láti pé kàn fi divert attention wa. Ṣùgbọ́n àwa ni ká dúró lórí ẹsẹ̀ wa. Àwa ni ká ṣe kí ni? Àwa ni ká dúró lórí ẹsẹ̀ wa. Ẹ ṣé gan ni sà. Bẹ́ẹ̀ ni sà, ẹ kú ojúmọ́ sà. Ojúmọ́ ire mọ́ yín lénìí. Àwa ni kí a dúró lórí kíni? Ká dúró lórí ẹsẹ̀ wa. Nítorí pé ìjọba Amẹ́ríkà tó lóun fẹ́ wá bá yín fáìtì terrorist kò ní nẹ́fà láyé kó sọpọ́tì pé kí ìlú ìpín. Nítorí pé tó bá ti pín, ìjẹ tí wọ́n ti bọ́. Bẹ́ẹ̀ ni, tó bá ti pín, àwọn fúnra wọn mọ̀ pé ìjẹ ti bọ́ lẹ́nu wọn. Ẹ ṣeun gan ni jọ̀ọ́ bàbá mi Gani. Ẹ ṣé gan ni, no going back ni. Odùduwà nation. Àwa ò ṣe wọ́n Nàìjíríà mọ́. Ìgbésẹ̀ tí bá àwùkẹ́ gbé, ohun tí bá àwùkẹ́ ṣe, a ò ṣe wọ́n Nàìjíríà mọ́.
it is too late. Bẹ́ẹ̀ ni, it is too late. A ò ṣe mọ́. Kán má fi nǹkan kan gbé wa mọ́ra. Ẹ pín wa ni, ẹ pín orílẹ̀-èdè yìí. Ẹ pín. Tẹ́ bá ti bá wa fight Boko Haram tán, ẹ pín Nàìjíríà. Ẹ pín. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ìjọba Amẹ́ríkà, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo náà nífẹ̀ẹ́ wa, kán bá wa pín. Kó wà bó ṣe wà before 1914. Mo mọ̀ pé nínú máàpù wọn fúnra wọn máa mọ̀ pé ìlú yìí o kò ń ṣe ẹyọ kan. Torí pé bọ́lọ́run ṣe máa ń fi omi pín orílẹ̀-èdè ló ṣe fi omi pín wa nínú ìlú yìí. Ṣùgbọ́n ìfẹ́ ìjọba United Kingdom, ìfẹ́ inú tiwọn táwọn sì ń ṣe, torí jìbìtì táwọn ń rí lù nínú orílẹ̀-èdè Nàìjíríà, kò lè jí kán pín wa nígbà tí ìgbéyàwó yẹn expire lé 2014. Thank you, Trump. God bless you. Amen. Abayin Shamisi. Any fish them out. Tó bá fish them out, please. So-called terrorists tó ti wà ní gbogbo inú ilẹ̀ Yorùbá. Àwọn míì tán ti install sí palace, tán ti wà lé ààfin táwọn náà ti jọba. Àwọn ọmọ àlè. Ṣé Trump náà ló fẹ́ bá wa fish àwọn yẹn out? We need to question ourselves. The only solution fún ìlú yìí tí a bá pín kò sí solution. Gbogbo eléyìí tẹ́ ṣe ń ṣe yìí, we are just deceiving ourselves. Pínpín ni àwa dúró lé lórí. What we want is separation. Bẹ́ẹ̀ ni. Báwo ni ìlú á ṣe wà tó jẹ́ wípé ènìyàn 2% péré out of 100%, ènìyàn 2% péré ló ń jẹ mùlá ìlú Nàìjíríà? Bí ìlú ń ṣe tóbi tó. Properties everywhere. Kí ni ìrètí ọjọ́ ọ̀la wa tí ẹ bá ní pé ká ṣe continue nínú Nàìjíríà? Kí ni ìrètí ọjọ́ ọ̀la wa? Ẹ jábìra wa. Kí ni ìrètí ọjọ́ ọ̀la wa? Àkójúbọ́ lẹ́ẹ̀kan sí. Ojúmọ́ ire ló mọ́ wa lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. A ní kú fọ́tayọ̀ o. Àdélẹ̀ lérí agbára àṣẹ àwọn tó nílẹ̀. Àwọn tó ń láyé wọ́n á gba ìlú wa fún wa o. Àwọn tí Elédùmarè gbé ilé ayé lé lọ́wọ́ wọ́n á gba ìlú wa fún wa. Ó kọ̀ ṣì ń rí báyìí ni. Kò sí bó ti wù kí wọ́n gbógun tó, a máa délẹ̀ lérí. Torí pé ìlú tí wọ́n ń pè ní ìlú Nàìjíríà kò ń ṣe ìlú tiwa. We reject it.
bẹ́ẹ̀ ni kò ń ṣe ìlú tiwa. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí o. Èní bí a ti ń lọ lénìí, a ní ṣílẹ̀ tẹ̀lé ni o. Èní ni wọ́n pè ní Boxing Day. Èní á bíre fún wa, á bí ayọ̀ fún wa. Ohun ayọ̀, ohun ìdùnnú kò ní tán lọ́dọ̀dọ̀ wa lénìí o. A ní ṣílẹ̀ tẹ̀lé ni. Ìjáde wa, ìwọlé wa lénìí á já sọ́pẹ́ o, á já sáyọ̀. A ní ṣubú fọ́tayọ̀ o. Mo gbàládùra pé ilẹ̀ Yorùbá a máa gba òmìnira wa lágbára àṣẹ wọn tó nílẹ̀. Bó ti wù kán gbógun tó, a máa délẹ̀ lérí lágbára àṣẹ wọn ò nílẹ̀. President Donald Trump lẹ́ẹ̀kan sí, thank you, but all we want is separation. Yoruba need independence. We want our own nation. We are Oduduwa nation, Oduduwa Republic. Ìlú tiwa làwa ń fẹ́. We as a person, we reject Nigeria as a country. It's not our own. A nílò orílẹ̀-èdè tiwa. It's the only solution. Orílẹ̀-èdè tiwa làwa ń fẹ́. A fẹ́ ìlú kankan tí wọ́n ti ń jíríyà mọ́. Ọlọ́run ní jẹ́ ká jíríyà. Káwọn lọ máa jíríyà wọn. Orúkọ tí Elédùmarè tó sọ wá nígbà tí Ọlọ́run dá wa sórí ilẹ̀ yìí, òun là ń fẹ́ padà. A wá orúkọ burúkú mọ́. A wá orúkọ burúkú mọ́. Orúkọ tí wọ́n sọ, tí Elédùmarè dá mọ́ wa láti òde ọ̀run wá, òun làwọn ń fẹ́ padà. Before the 1914, orúkọ tá à ń jẹ́ before the 1914, kí wọ́n tó fi pa, kí lọ Lùgádì tó fi pa, ṣe ìgbéyàwó àpàpàǹdodo lé wa lórí. Orúkọ yẹn làwọn ń fẹ́ padà. Kò sí kan tó ń kọ èmi pẹ̀lú kinní kankan. Ẹnìkan bá yín fight terrorist kan, ẹnìkan bá yín ṣe kinní kan. Bẹ́ẹ̀ ni, we don't want anything called Nigeria again. Our original name is Oduduwa. Brother mi Gani, ó máa dá fún yín jọ. Oduduwa nation. Bẹ́ẹ̀ ni, ó máa dá fún yín. Mr. ID Matthew Okin, ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sí. Gbogbo yín tẹ wà lórí ètò pẹ̀lú wa, ẹ̀ ní fọwọ́ yín, ẹ̀ ní fi gbọ́mọ sí. Gbogbo yín tẹ ti bá wa share, gbogbo yín tẹ ti bá wa comment, tẹ ti bá wa like, ọwọ́ yín méjèèjì tẹ fi ń tẹ̀, ó show wípé ẹ sì ní ìfẹ́ orílẹ̀-èdè Odùduwà yẹn, ó sì wà lọ́kàn yín. Mo wá gbàládùra pé àtèmi àtẹ̀yìn àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Àní ṣubú fọ́tayọ̀ o.
wọn ò ní wá wa tì nígbà tí iṣu tí Yorùbá gbé kaná yẹn tó bá jiná. Ìgbà tí a bá dé ilẹ̀ lérí tá a gba òmìnira tiwa, wọn ò ní fi ẹnikẹ́ni wá ṣe àwátì lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Àṣẹ́gun kí n lẹ́ẹ̀kan sí àkójúmọ́ mọ́ ojúmọ́ rẹ mọ́ yín lè ní ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Tẹ́rí inú ìlú ta wà yẹn, àwa tá à ń gbé bẹ́ẹ̀ àti mọ irú ìlú tí ìlú yìí jẹ́. It's very easy láti divert attention àwọn èèyàn. Very so easy láti divert kíni attention àwọn èèyàn. Bí ẹ ti ń béèrè pé kí Donald Trump wá bá yín fa terrorist jà ní Nàìjíríà, ẹ jẹ́ ká dìde ká béèrè fún òmìnira náà lọ́wọ́ ẹ̀. Is our right. Is our right. Nítorí pé the only solution, gbogbo ilé tá a ṣe we are still deceiving ourselves. The only solution is separation. Láìsí separation, we are deceiving ourselves. Mark my word. Whether you like it or not. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí, àwa náà fẹ́ wọṣẹ́ lọ. Tọ́lọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ ní ìrọ̀lẹ́, a sì máa tún padà wá. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ní ṣubú dànù, jíjẹ mímu wa kò ní bọ́ sí ìnira o. Ìrọ̀rùn báyìí la máa bá dé fún wa o. A kí wa lẹ́ẹ̀kan sí, bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí ọ̀gá mi lẹ́ẹ̀kan sí, Mr. Ọláyẹmí Kóìkì, pé wọn kò ojúmọ́ ire ló mọ́ wọn léni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Jáde wa ìwọlé wa léni, ayọ̀ la bọ́ sí o, kò ní mú ìbànújẹ́ dání o. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ṣé gan ni tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ó dàbọ̀.